ìdílé tó dẹ̀ máa kàn lẹ́yìn ìdílé Fúṣẹ̀gbùwá ní ìdílé Fìdípọ̀tẹ̀, torí at the time tí Ọmọgbọ́láhàn máa jẹ́ olórí ọmọọba Akínlẹ̀ Ìjẹ̀bú, Àwùjalẹ̀ gan ti ní lọ́kàn wípé a máa ló pẹ́ ó máa yá, a máa ló máa yá ó máa pẹ́. Ìdílé wo ló máa jẹ lẹ́yìn títí ẹ̀? Òun ni ìdílé Fúṣẹ̀gbùwá. Olórí ọmọọba Akínlẹ̀ Ìjẹ̀bú kò tún lè wá láti bẹ̀ mọ́. Ìdílé wo ló máa jẹ lẹ́yìn Fúṣẹ̀gbùwá ní ìdílé Fìdípọ̀tẹ̀. Náà ṣe ní kí ìdílé Fìdípọ̀tẹ̀ mú olórí ọmọọba lẹ̀. Ṣé ẹ rí olórí ọmọọba tó tún wá jẹ ní ìdílé Fìdípọ̀tẹ̀? Ìgbà tí Wàsíù padà sí Ìjẹ̀bú Òde ló ṣe bẹ̀rẹ̀ sí ní kílèmù ìdílé Fìdípọ̀tẹ̀ o. Kí ló dé láti ìgbà tó ti ṣe LP 1 2 3 4, kí ló dé tó ti máa pariwo Fìdípọ̀tẹ̀? Wasiu's father had a few children, mostly men and women. Yeah? When he started his music career in Lagos, Enowa and its environment, the brothers, that is Wasiu's brothers, blood brothers, the brothers supported him with all they had. They were always at his shows to support him. Namely, Akim aka 909, Muka aka Tunde, Lekan aka Lokoso. Wọ́n láwọn ẹ̀gbọ́n ẹ̀ ní àwọn ẹbí ẹ̀ nìyẹn o. Alátìṣe, Kanimodo, etc. Bukky Jesse ló sọ̀rọ̀. He stopped identifying with them when they were broke. Ìgbà táwọn ẹ̀gbọ́n yìí tán broke, he stopped identifying with them. Ẹ lọ wo Wasiu dáadáa. Ẹ lè rí Wasiu kò bá tálákà ṣe. Ẹ lè rí Wasiu kò súnmọ́ tí ò ní. Ẹ jẹ́ kí n máa kà lọ. So when he became big, he dropped their last name, Anifowose. When Wasiu became big, he dropped their last name, which is their surname. Kí Jagaban sọ wípé Wasiu lọ nínú gbogbo àwọn 60 yẹn, ìwọ ò sínú wọn o kàn tí ẹ níbi kankan tó ń lọ, ṣùgbọ́n wọn la gbéṣẹ́ yìí fún. Lọ mú èèyàn 4 jáde tó dẹ̀ mọ̀ pé gbogbo everything látàyé dọ̀run ló clear, tó mọ̀ pé yes ẹni kọ́ ní gbogbo ọ̀nà ló fi yẹ lóyè. Mo fa lálẹ́ bòrò àǹkó Wasiu àmọ́ kódà wọn ní díjú kan tó pèèyàn 4 wọn ní ronú sí, wọn á kàn pé ní five. Ẹ wá padà tẹ́lẹ̀ máa túdé àwọn 4 yẹn ẹ ní bá dọ̀tí kankan nídìí wọn. Uncle Wasiu àwa máa sọ fẹ́ nìkankan fún yín ṣe rélé agbálẹ̀ ọjà ló ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó kúrò níbi agbálẹ̀ ọjà ó ti wíbarò, ó kúrò níbi wíbarò ó ṣe kinní kan bó ṣe jáàmù ẹni tó ràn lọ́wọ́ nìyẹn. Ẹ ti understand? Wọ́n á sọ history ẹnì kankan. Ẹ ti understand? Ẹ má tún jẹ́ kí n tútù jù bẹ́ẹ̀ lọ torí tí n bá tún ti tú. Níbo lè kí ló ṣe èèyàn 26? Kí ló ṣe èèyàn 26? Èèyàn 26. Àwọn èèyàn tó àwọn kankan mọ nǹkan tí mo sọ. Èèyàn 26 inú èèyàn 60. Kí ló ṣokùnfà èèyàn 26? Èèyàn 34 tó kù nǹkan. So that means èèyàn 34 yẹn, oh sorry, 26 ṣé 34 náà nìyẹn 34. So 34 kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? So ibẹ̀ ni mo sọ pé ọ̀rọ̀ Uncle Wasiu tí Tinubu bá sọ pé Wasiu ìwọ mo fẹ́ kó yanjú ọ̀rọ̀ ìlú yìí, ìwọ mo fẹ́ kó yanjú ọ̀rọ̀ Ìjẹ̀bú. Mú èèyàn 4 tó mọ̀ pé lóòótọ́ lóyè yẹn mo jáde pẹ̀lú. Uncle Wasiu àpè èèyàn 4 yẹn láàrin 30 seconds. 30 seconds ni o, 30 seconds wọ́n máa pè èèyàn 4 yẹn. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní máa finá sí ìdí kálukú wọn. Ẹ máa rí i pé wọ́n kíní náà ni wọ́n látàyé dọ́run. Aside from that, ẹ jẹ́ ká máa wò lọ. Mi ì fẹ́ lọ jìnnà. Ẹ jẹ́ kí fáwọn mi láyé kan sọ̀rọ̀. Jésù ṣeun. Jésù ṣeun. Hello. Ẹ kálẹ́ sà, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun o. Mo kàn fẹ́ gbẹ́nu sí nǹkan tẹ́ ń sọ náà ni. Ṣùgbọ́n nǹkan tẹ́mi rí nínú ọ̀rọ̀ yìí ò ju wípé kí bàbá tó lọ, ìyẹn ọba tó wàjà tó lọ, àwọn ló ti tó iṣẹ́ yẹn sílẹ̀ bẹ́mi ṣe rí o. Irú iṣẹ́ wo náà tò sílẹ̀ ó ní sàn láàrin ẹ bá wa là á. Ẹ ṣe. Nígbà tí wọ́n ti fi bàbá jẹ Wasiu jẹ olórí ọmọ ọba, ibi tẹ́mi rí pé wàhálà yẹn ti ń bọ̀ ni.
àtìgbà tán ti jẹ olórí ọmọ ọba of Ìjẹ̀bú land of ibi tí problem yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn. And tẹ bá wo history Ìjẹ̀bú, especially Ìjẹ̀bú Òde, ó rí àkẹ́ tó rí gbogbo ẹni tó bá jẹ oyè yẹn tí kò kí ń ṣalábàápàdé pé kó má débi ipò yẹn, kó torí pé má ipò yẹn ó fẹ́ kó má ṣaláì má débi ipò yẹn ìtẹ́ ọba yẹn. níbo Ó yẹ lẹ́yìn ti gbọ́ ẹ fún history wa ní ti yín example. ẹjọ́ Ẹ jẹ́ kó example fún wa tá ní example. Mr. Jason ṣeun fún mi. Nǹkan tá a gbọ́ káàkiri tí ẹ No, gbọ́ kò ń ṣe káàkiri kì í ṣe pé ẹ bá gbọ́ káàkiri wọ́n máa fún yín lẹ́ẹ̀zámpù ẹ fún wa ẹ fún lẹ́ẹ̀zámpù. wa ní example. wọ́n ní ìgbà ìwáṣẹ̀ Ìgbà ìwáṣẹ̀ ìgbà táwa ni nígbà ìwáṣẹ̀ náà. Yorùbá Oh my lọ́sà goodness. sọ nìbí sọ Oh yẹn. my goodness. nǹkan tẹ́ ẹ sọ correct sir, ẹ má dá wa padà Ó dà. sẹ́yìn mo sorry gan. Okay. Ó dà kí ni ẹ sọ nǹkan ìdí míì. tí wọ́n jẹ olórí ọmọ ọba? Kí ni ìdí tí wọ́n jẹ olórí ọmọ ọba? Kí ni ìdí? ó sọrí èmi ò ní dáhùn o because wọ́n ní orí program yìí àwọn ọmọ Ìjẹ̀bú ti dáhùn more than 100 times. But tó bá jẹ́ pé èyí ṣẹ̀ṣẹ̀ dé ni over to you Ìjẹ̀bú people. Ìyàwó Ìjẹ̀bú kọ́ dáhùn ẹ̀. Èmi ẹ̀ṣẹ̀ dé ni so nǹkan tí wọ́n sọ káàkiri lèmi. Àwa ò ní dáhùn yẹn mọ́ because a ti dáhùn láì mọye ìgbà. So yẹ yín sí yẹn má fún wa padà sẹ́yìn. Anyway wo nǹkan tẹ́ sọ́n bíbá yẹn kò true. So ẹ jẹ́ ká ẹ̀ ń dẹ̀bẹ̀. Ó dà. Okay. Sister Ade, ẹ make contribution sí ká tó lọ sí the next abala tá ń lọ. Okay ma, nǹkan tẹ́mi kàn fẹ́ sọ is about bàbá tó dáfá. But nǹkan tí mo rò ní pé bàbá yẹn kàn ṣe mọ̀ kò sí sometimes téèyàn bá máa jó lórí náà tó bá dáfá fún wa ní kó máa jọba àbó máa wà ní position kan tó high. Tá bá dẹ̀ wò dáadáa K1 ti jọba is ọba Fuji. So bóyá nǹkan tí bàbá yẹn rí nìyẹn tó fi ń sọ yẹn because like Ìbàdàn nísìn we have àwọn step tó gbọdọ̀ dé before kó tó jẹ Olúbàdàn ní ọ̀bẹ gẹ̀tẹ̀. So kò sí pé ọ̀rọ̀ Ifá kankan. Tẹ bá mọ time kan tí bàbá Ládọjà kọ́kọ́ fẹ́ jẹ ọba wọ́n ní wọ́n ní láti sọ fún wọn yìí pé no wọ́n wá mo ti gbàgbé position tí bàbá yẹn wà ń gbà yẹn tó ti no àwọn méjì kan sì wà wájú wọn kan tó lè do nìbàdàn before àwọn Olúbàdàn àná méjèèjì tó ń fi kan tó kú kó tó wá di pé bàbá Ládọjà wọ́n di ọba náà. So and again nǹkan tí mo wá fi ni pé àwọn ètò kan máa wà náà tó jẹ́ pé níjẹ̀bú there will be a process tó jẹ́ pé maybe if you are this wàá jọba before kó tó lọ jọba. So àwọn tó ń dáfà yẹn nǹkan tí màá try láti sọ ni pé àwọn tó ń dáfà yẹn àwọn oní content creator náà ni problem because àwọn kankan wà pé you don't need to kò yẹ kéèyàn máa yọjú sí. Kí náà lọ ń dáfà ìlú onílùú fún? Kí lẹ lọ ń dáfà ìlú onílùú fún? Kí lẹ lọ ń béèrè lọ́wọ́ àáfàá kan àbí pásítọ̀ kan pé since it's not the part of nǹkan tó fi ń jọba nílùú yẹn so we don't need to go into that. Kábẹ́ pé wọ́n fi Ifá jọba nísìnyí we cannot say okay ẹ̀yin náà wọ́n ti dáfá ní Ìjẹ̀bú o kí ni Ifá tẹ̀yin náà sọ so that ẹ̀yẹ́ máa fi hàn pa Ifá yìí okay Ifá méjèèjì àbí okay kàn fi ṣe comparison wípé okay Ifá tó ń dá ń Jẹ̀bú is same thing. Tó yẹ pé pásítọ̀ náà wọ́n ń lò pásítọ̀ náà máa sọ so ìyá fi mọ̀ pé okay pásítọ̀ Jẹ̀bú kò parọ́ pẹ̀lú but they are not using it. Àwọn tó ń ṣe blogging and all this àwọn ni wọ́n fa problem. You don't need to go because ẹni tó bá máa di olórí tó bá lọ yẹ̀wò wá ní ó máa jọba lọ́la náà ni. And it's missing Wasiu Ayinde is more than ọba. To me tó yẹ pé bí dáàdì máa sọ fún kí lẹ fẹ́ lọ jọba fún position tẹwà gan position tí K1 gan wà ní Nàìjíríà náà ó jọba bòmí lọ́nà. He's free to talk to anybody. He's free to so now tó bá jọba you will stop. Kẹrí ọ̀rọ̀ tó sọ yẹn ọba ò ní kọrin mọ́ àbí ọba tó máa wà lórí àpèrè wọn lọ máa kọrin fáwọn APC. Ẹ má bínú ó dà lọ. Ṣé ẹni tí ò sí ní APC
ẹni tí ò sí ní ẹjọ́ o mo fẹ́ jẹ́ ká wo bí báyìí ẹni tí ọ̀rọ̀ tẹ́sán ni o mo fẹ́ bá yín fọwọ́ gbé lẹ́sẹ̀ ẹni tí ò sí nínú tágbára ò sí lọ́wọ́ ẹ̀ ẹjọ́ ṣó lè máa bá pẹ̀sìdò wa sọ̀rọ̀ báyìí ẹ máa gbọ́ o. ọlọ́ba sísè náà ni o ẹ ṣe o. wọ́n máa ṣe mítì wọn náà. ẹ̀fẹ́ aago. àmísà. àmì àkànbí wọn náà pẹ́ fún mi. ẹ ti gbọ́ bí àmì àkànbí ìwọ náà pẹ́ fún mi ẹ jọ ṣé ẹni ọba mi lè sọ ni ẹ dáhùn ẹ jẹ́ àsọ ẹ jọ ẹ kọ́mẹ̀tì ẹ gbọ́ bí. So it's me to me I told one of ọmọlọ́rẹ̀ kan ọkùnrin ó like one gan mo ní see your friend mo ní ìkan tí máa yìí ti àtẹ in Nigeria today is more than ọba. ẹ wá gbọ́ nǹkan tó ń sọ bí yòówó làwọn ní ẹgbọ́ mi ò fẹ́ sọ̀rọ̀ ẹgbọ́ látẹnu hear from the horse's mouth. Ǹjẹ́ ẹni tí ò sínú kinní kan ṣó lè máa pè ṣé president lè pè kó dẹ̀ máa ní ajẹ́ ìgbébẹ̀ yẹn padà bóyá mi ò dẹ̀ gbọ́ dáadáa ẹ kó mo ti gbọ́ kinní ìtayẹ̀ mo mọ̀ gbé wá lẹ́yìn kẹ́ ẹ wo bí tí mi dẹ̀ wá mọ̀ pé nǹkan tẹ́ ẹ máa sọ̀rọ̀ lọ síbẹ̀. àmì àkànbí wọn náà pẹ́ fún mi. ẹ jọ ṣe gbọ́ bẹ̀ yẹn. wọ́n ti jọ wà so wọ́n ti mọ wá ara wọn mọ everything so apart from that one gan before pé aṣíwájú ìjọba gan. ó ní ọlọ́run ò ní fìyà jẹ o ó ní ìgbà tí wọ́n wà ń bẹ̀ báwo lọ́lọ́run ẹ gbọ́ dáadáa ẹ gbọ́ bí. ìgbà tí wọ́n wà ń bẹ̀ báwo ni àṣẹ máa jẹ mí. ìwọ president bàbá mi president ìyá máa jẹ mí ní Nàìjíríà ilé ikọ iṣẹ́ Nàìjíríà tí wọ́n mú dání. ìyá àlejò kọ́ ọ̀hún ẹ̀kọ́ ìjọba aṣíwájú náà. wọ́n ní ìyá ò lè jọ ọmọ aṣíwájú nílẹ̀ yìí kọ́ ẹ gbọ́ ohun yẹn nìyẹn àbí ẹ gbọ́ ni àbí èmi nìkan ni mo gbọ́ ni. Sister Mori, my own question is ṣé ọba ò ní kọrin mọ́ tán bá dórí àpè because the next election náà wà báyìí wọ́n máa kọrin fún aṣíwájú gbọ́dọ̀. wọ́n gbọ́dọ̀ kọrin. àbí wọ́n tún máa kọrin náà àwọn tó máa kọrin. ọba lọ́la náà ń pè wọ́n. ẹni tó bá ọba tún máa fúnyàn ní kọrùn ní láàfin. ẹ ti mọ̀ ní. ẹ̀yin èèyàn mi mo fẹ́ sọ ẹni tí ó bá hùn tí ọ̀rọ̀ tí ibi mo play video yìí for a purpose mo fẹ́ ó ní yàn pé ó ní àwọn kan mọ ọ̀rọ̀ gbọ́ àwọn kan dẹ̀ mọ ọ̀rọ̀ túmọ̀ kì í ṣe gbogbo èèyàn ló ẹjẹ kúrò bí. ó jẹ́ mi kanlẹ̀ pé nǹkan tẹ́ ń try láti fẹ́ link ẹ̀ mọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn. bẹ́ẹ̀ ni pé kó lè ṣí ẹlòmíì kó ṣí wọn. téèyàn bí ò bá ní nǹkan tó jẹ tẹ́lẹ̀ kù. bẹ́ẹ̀ ni ṣe rí mo tún fẹ́ sọ kankan tí mo rántí nípa Ifá yẹn ṣe rí eléyìí ọba Ọ̀yọ́ yẹn ọba Fúlàní tó ṣe wọ bẹ̀ ń sìn àwọn kí lẹ ṣe ń pè wọ́n àwọn Aláàfin ṣe rántí pé wọ́n ṣe sọ pé Ifá ló mú náà nìyẹn ṣe mọ̀ pé ẹ̀yìn ìgbà tó débẹ̀ ló pààyàn ló pa ọba Adéyẹyè gbé ara ẹ̀ ẹ̀yìn ìgbà tó débẹ̀ ló ti dàlúrú ṣe mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ó ti pààyàn Ifá náà dẹ̀ ló mú un so we have to be careful nípa ọ̀rọ̀ Ifá múyàn kan kinní kan we just have to be careful so I mean àwọn eléyìí kan wá oúnjẹ jẹ ni I'm very sorry to say this you know this Onífá is unemployed so ó gbọ́dọ̀ wá ọ̀nà tó máa fi jẹun so that's it ẹ ṣeun gan ni. ẹ ṣe ìyá mi ẹ jẹ́ a gbọ́ nǹkan tí àwọn wòlíì sọ màá wá sí òpó lẹ̀ gbogbo ẹni bá fẹ́ wá sọ̀rọ̀ kó wá sọ̀rọ̀ nǹkan tí àwọn wòlíì tún bá wa sọ leléyìí so ẹ gbọ́ nǹkan tí àwọn tó ní ṣọ́ọ̀ṣì ẹ wá àti gbọ́ tàwọn oníṣẹ̀ṣe. wọ́n ní ká ẹ kọ́ sílẹ̀ o. tí wọ́n bá yan ọba síbẹ̀ yẹn tí ò bá ti ń ṣe Wasiu Ayinde
ẹni àkọ́kọ́ tó bá kọ́kọ́ yàn kò lè kọjá ọdún mẹ́ta. Kì í ṣe pé Ọlọ́run àwọn ọmọ ogun ló sọ bẹ́ẹ̀. Àwọn pásítọ̀ yìí ti dé o. Èyí tó máa fẹ́ jù bẹ́ẹ̀ náà lọ́dún mẹ́ta yẹn kò ní kọjá. Ó dìgbà tí Wàsíù bàbá yín jẹ́ kàákùlù fún ẹ̀wọ̀n wòlíì òfò yìí. ẹ má wo oorun ṣe báwọn lọ sọ pé Tinubu ò ní win ta ló wà ń bẹ̀ lẹ́nu ẹ má wo ohun tí àwọn kan lọ sọ pé Tinubu ò ní win election. Ìsàyédè gbọ́ nǹkan tó ń sọ ó fún yín ní wọ́n ni o. Mo wà pẹ̀lú yín sà lórí ẹ̀nà ìmọ̀. Ọba kan wà lórí ìtẹ́ ọba Sọ́ọ̀lù ló ń pè é kí Ọlọ́run tó fi wọ́n. mo ti gbọ́ gbogbo kìíní mo ti gbọ́ tẹ́lẹ̀. Ọmọ tí kò lọ ilé ìwé ọmọ tó jẹ́ pé ẹran ló ń dàbí àwọn Fúlàní. Yorùbá. Ní nǹkan bó ṣe fẹ́ ṣe kò lè tún tọ́ bẹ́ẹ̀ fún kò tí nǹkan tó fẹ́ jọ kúrò bẹ́ẹ̀. So kò sọ́nà àbáyọ àfòun náà ni. Ẹ máa wo dáa yóò. Ó ní kò sẹ́ni tó lè yí rí ẹ̀. Àwọn pásọ̀ yìí ayé yìí ti wó. Ṣé rí most of these pastors they are useless. Mo ti rí mo ti darí àná. Ẹ máa gbọ́ o ẹ kọ́lẹ̀ o èní ni 20th of December. Tí wọ́n bá yan ọba síbẹ̀ yẹn tí ò bá ti ń ṣe Wasiu Ayinde ẹni àkọ́kọ́ tó bá kọ́kọ́ yàn kò lè kọjá ọdún mẹ́ta. Ṣé rí pé àwọn ẹjọ́ o wọ́n ti dà wọ́n síta. Ara kan tó máa ń dùn èmi gangan leléyìí. Àǹtí mọ́rí wọ́n dà wọ́n síta. The great fear. Wọ́n wí nígbà tí Olúwa ò wí. Wọ́n sọ nǹkan tí ò kàn wọ́n. Bọ́ Ọlọ́run ẹ̀ yóò fi hàn ẹ́ solution problem Nàìjíríà. Ọlọ́run ẹ̀ yóò sọ fún ẹ pé ọ̀nà tí a lè fi yọnú ìṣòro tá a wà yìí. Ọlọ́run ẹ̀ ò sọ irú èèyàn báyìí ifá mo fẹ́ mọ sàkámàjẹ kí n lọ tú díẹ̀. Tí mo bá ti mọ pásítọ̀ tí mi bá ti tú díẹ̀ kí n gbé jáde báyìí. Fake leléyìí. Bóyá ó dẹ̀ ti mu bóyá ó ti mu ògógóró yóò tí ò mọ nǹkan tó ń sọ àbí èlò because now you are telling the whole world pé tí ò bá ti ṣe Wasiu Ayinde o kò sí Àwùjalẹ̀ throne. Ẹ̀yin èèyàn mi kí lẹ rí sí eléyìí tẹ́túgbọ́ yìí. Ó ti jẹ́ dodo kò lè sọ dodo mọ́. Èmi bẹ́ẹ̀ mi ṣe rí ó dẹ̀ pé wọ́n ti tú wọn síta kan tèmi kọ́ rí bẹ́ẹ̀ ni that's what I say. Wọ́n ti sanwó fún àwọn kan kọ́ bẹ̀rẹ̀ propaganda yẹn. Ṣé àwọn pé kò sí nǹkan tí ó kọ́ sí. Díẹ̀ mọ̀ díẹ̀ tí Nàìjíríà fi rí bó ṣe rí àwọn èèyàn rádaràdà tó pèrè àwọn ní wòlíì òfò yìí àwọn wòlíì èké yìí báyìí àwọn ni. Ó yẹ kí àwọn ènìyàn wò wá sọ. Sá. Wọ́n dà wọ́n síta ni àǹtí Maureen is obvious pé wọ́n ti fún wọn lówó so kọ́ lọ́ máa ṣe damage control so and that's what they are doing it's obvious. Irú yín là ń bá orí èèyàn nínú ọ̀tá àwọn irú àwọn èèyàn báwọn ni. Ó dẹ̀ pèrè àwọn olójìṣẹ́ Ọlọ́run àwọn ìránṣẹ́ èṣù. Nǹkan tí mo ní kí n fi wá nǹkan gbà tí mo gbọ́ mo ní irú Ọlọ́run wo ló ń bá àwọn eléyìí sọ. Mo ti ẹ̀ sá kúrò lórí YouTube ni because bí mo ṣe ń gbọ́ ohùn mi kiri bí mo ṣe ń gbọ́ ohùn mi kiri ẹ̀rù ń bè mí lọ́kùnrin. Ṣíṣe ní sùúrù Sister Maureen. Etí mi ò lè gbà mọ́ mo ya sá kúrò lórí Sister Maureen ni. Ó bẹ́ẹ̀ pé wọ́n gbé ohùn mi kiri mo ní kí ni mo ń ṣe. Ṣé ń gbọ́? Aṣíwájú inú wọn à ń gbọ́ yín o. Nǹkan tẹ́ ẹ sọ òun mo sáré sórí ẹ̀ mọ́ọ̀tù. Èṣù lẹ́nì kankan tó ránṣẹ́ ẹjẹ́ kan kò sì ṣe ṣùnú Bible kò sí èṣù nù Quran èṣù kọ́ ní Satan òun dẹ̀ kọ́ ní Shaitan. Ẹ bá sọ pé ìránṣẹ́ devil kọjọ lọ máa sort ẹ̀ out. Ẹ má sọ pé ìránṣẹ́ èṣù bàbá tèmi lè ṣọ́ mú èṣù lèmi. Èṣù bí yìí gangan lorúkọ mi bàbá mi ò dẹ̀ lẹ́nì kankan ṣẹ́. Ọ̀rọ̀ tí wọ́n orúkọ tó ń sọ bàbá mi tí ó jẹ́ láti jọ́ ìlú ti tó. Mo gbà Dennis pásítọ̀ yìí ti mu ẹnẹ sí. Ìránṣẹ́ devil ní kẹ́ pé Sister Maureen ẹ̀jẹ̀ má pè ní ìránṣẹ́ èṣù. Torí èṣù ò ní pásítọ̀ kò dẹ̀ ní wòlíì.
èèyàn yìí ó rán wa létí nǹkan burúkú dẹ̀ sọ APC hire fake bishop during 2023 campaign òtítọ́ dẹ̀ ni. kọ́ mo gbọ́ báyìí mo tún gbọ́ ẹ jẹ́ n tún fún yín lẹ́ẹ̀kan sí kọ́ mo wò báyìí mo ní ó ní kọ́kọ́ déètì ní ìsílẹ̀. a ní ẹ̀kọ́ lẹ̀ èyí ní 19th of November tí wọ́n bá yan ọba síbẹ̀ yẹn tí ò bá ti ń ṣe Wasiu Ayinde ẹni àkọ́kọ́ tó bá kọ́kọ́ yàn kò lè kọjá ọdún mẹ́ta. kì í ṣe pé Ọlọ́run àwọn ọmọ ogun ló sọ bẹ́ẹ̀. tó bá ti tíyẹn bá gbẹ̀tẹ̀ tó bá Ọlọ́run ló Báíbù ló sọ bẹ́ẹ̀. tó máa pẹ́ jù bẹ́ẹ̀ náà lọ́dún kò ní kọjá ọdún kan wọ́n sì máa lọ lẹ́yìn ọ̀dọ̀ kọ́ pé mẹ́wàá ó dìgbà tó bá tó fi ẹni tọ́lọ́run bá fẹ́ tó yàn ọ̀rọ̀ ẹ̀ tàbí ọ̀rọ̀ Dáfídì. so wọ́n ti bá wa ṣe ìtumọ̀ yẹn sí pé Ọlọ́run Elédùmarè fún ara rẹ̀ tó dá ayé àti ọ̀run. Ọlọ́run Elédùmarè kò sí pásítọ̀. òun ló ní kí ló Ọlọ́run ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọba. Sister Maureen rikishi ti dáyé ọjọ́ ti pé àbòsí ti dáyé ọ̀nà ti jìn nǹkan tí kálukú wọn fẹ́ jẹ náà ń wá. ṣé tí ọkùn tí bọ́dà mi bá gbọ́ ilé nísìn kò ní kí wọ́n wà kàn òun ní ìlú wọ́n máa fún ní 5 million orí ẹ̀ máa yí ni. ẹ ti understand. ṣẹ́yìn mọ̀ bí òun gan ló rán wọn síta ẹ wò. so ẹ ti understand ẹ tí gbọ́ tá a fà náà mọ́mọ́ yìí máa aláyìí máa bá mọ́mọ́ sọ̀rọ̀ mọ́mọ́ yìí máa bá àfà sọ̀rọ̀. ó ṣe jẹ́jẹ́ bóde ló ń rí. ẹ tí ẹni kí ló dé tó ṣe rí kó tó di pé kíní ìṣẹ̀lẹ̀ kò tí ì ṣe. ó ṣe jẹ́ pé ọ̀nà ò nǹkan tó bá ti ń trend ní gbogbo wọn máa ń rí àwọn èèyàn dáadáa. bẹ́ẹ̀ni wọn ò rí kó tó ṣẹlẹ̀ o wọn ò rí kó tó ṣẹlẹ̀ o. lẹ́yìn tibẹ̀tán nìkan lórí ikú Buhari o gbogbo àwọn tó kù ò rí o. Ọlọ́run ọba yan Dáfídì lọ́ba àní. Dávidi yẹn ṣọmọ Nàìjíríà ni. bàbá mi rẹ̀ tẹ̀lé mi. mo wà pẹ̀lú yín sà torí ẹ̀ ló ń mú. ọba kan wà lórí ìtẹ́ ọba Sọ́ọ̀lù ló ń pè é. ṣọmọ Nàìjíríà ni Sọ́ọ̀lù. Ọlọ́run tó fi yẹn sílẹ̀ tó tó ọmọ Ìjẹ̀bú ni. lọ́ba àní ọmọ tí kò lọ iléèwé ọmọ tó jẹ́ pé ẹran ló ń dàbí àwọn Fúlàní. ó fi wé Fúlàní ó fi wé Wàsíù ni Wàsíù ò kàwé pé kò lọ iléèwé. ẹni sùúrù ẹ dúró ìwé wo ló wà ní Ísírẹ́lì tí wọ́n ń kà ń gbà yẹn. kí ló kan Báíbù pẹ̀lú òrìṣà ẹ̀yin èèyàn yẹ má gọra yín náà. ọ̀rọ̀ yóò jọra wọn. ẹ̀yin náà ẹ má pe Sátánì léṣù mọ́ ẹ̀yin lẹ ń gbé wọn rìn èṣù kì í ṣe Sátánì inú Báíbù ló wà Ṣáítánì nínú Kùránì ló wà èṣù dúró lọ́tọ̀ ni Ọlọ́run Elédùmarè ohun Ifá ni gọ́ọ̀dù Yahweh Jehovah ló wà ní Báíbù Allah nínú Kùránì. Àmín Jésù Olúwa wa Jésù lolúwa. Anyway, Olúsọ̀yà, can you please ṣe mọ̀ pé kò sọ wípé Jésù ló sọ ìran fún òun ó ní àwọn ọmọ ogun ẹ̀ẹ́dẹ́mógún tó ń jà. ó tó dẹ̀ ní ẹtí ogun gbogbo wọn wá káàkiri ó pọ̀ gan gidi. kí ló dé. kò forúkọ Jésù sí so orúkọ ogun ló fi sí. Jésù Olúwa ló fi parí ẹ̀. ṣé story Saul àti David how is that similar to nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. ọba náà ló ń pèsè ó fẹ́ jọba. ṣé David jàdú ọba kankan ṣé David apply pé òun fẹ́ jọba kò jàdú pé òun fẹ́ jẹ ọba. bọ̀ kí ló dé tó fi jẹ́ pé àwọn pípù yìí tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí wọ́n ríran sí poor person o. Madam Yinka celebrity náà ríran sí lórí Facebook. David kì í ṣọmọ Ìjẹ̀bú náà kí ló ọ̀rọ̀ ẹ̀ fi kàn wá kò dẹ́ ṣọmọ Nàìjíríà kì í ṣọmọ Yorùbá kí ló ọ̀rọ̀ David fi kàn wá. ìtàn kò tiẹ̀ jọra rárá. Sister Yetunde ẹ dúró ṣàwọn Ìjẹ̀bú tọmọ Ísírẹ́lì ni. rárá o ọ̀rọ̀ ṣùgbọ́n nìkan ló líǹkì wa mọ́ gbogbo bíi àdúgbò bẹ̀yẹn. kí ló wá kàn wá. oúnjẹ ní bariki sínú báyìí ní kínní. ṣára àwọn àgùntàn Ísírẹ́lì tó sọnù nìjẹ̀bú ni. ẹ má fi wọ́n wéra wọn náà wà kí ẹgbọ́n yẹn náà. nǹkan tí èmi sọ why àwọn pásítọ̀ yìí wọ́n ṣe jẹ́ gbogbo. ó dẹ̀ pẹ́ yìí lẹ̀ gẹ́ẹ̀tì àǹtí Maureen sọ ń sìn pé these people are just useless people. You know. àwa ti mọ̀ tẹ́lẹ̀ àwọn tí ò tí ì mọ̀ tí wọ́n yìí náà ń dájọ́ fún wọn lójú ọdún ní òní mọ̀ àwa ti mọ̀ tipẹ́ ojú wa ti là I don open bèbí ti ṣẹ́jú. ó yẹ kán ríran fún wa kán sọ fún wa gbogbo ìṣòro tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. wọ́n tiẹ̀ bá wa sọ́ọ̀bù ẹ̀yẹ ni mò ń bẹ̀bẹ̀. wọ́n ríran fún yín wọ́n ríran kí wọ́n sọ fún yín nǹkan tó máa ṣe fún Boko Haram. alẹ́ mi challenge wọn pé kí ló dé kó tó di pé wàhálà yìí bẹ̀lẹ̀ kí ló dé tó ṣe ti rí before.
irọ́ kò nídìí wọ́n rí yẹn kí ló ṣe ọ̀rọ̀ Boko Haram tó ti wà látijọ́ tí wọ́n rí nǹkan tó máa kó ẹ̀ sí ẹ̀ kí wọ́n gbàdúrà bí wọ́n ti gbogbo ṣebí aláṣọ funfun náà ìyẹn náà tún ti bẹ̀rẹ̀ ó tún ti ń create 7 days night prayer 7 night prayer 7 night vigil uncle Oyedepo. ẹ ti understand. 7 days máa ṣe dà kí wá ní bàbá Adébóyè tó ní kọ́ gbàdúrà kọ́ ní kọ́ gbàwé 100 days. ìyá wọn ò tí tán ni ìyá wọn ò tí tán gbogbo àwẹ̀ àtàdúrà tí wọ́n gbà gbogbo owó tí wọ́n ń kó fúnlẹ̀ fún ọlọ́dún wọn ò ní solution. With God, he didn't ask God solution for Nigeria problem. ẹ dúró sísá mọ́nì ẹ dúró ẹ jẹ́ béèrè kan gbogbo àwọn táwọn bandits lọ ń kó ní ṣọ́ọ̀ṣì yẹn níbo ni Jésù wà nígbà tí wọ́n ń kó wọn. wọ́n ṣe criticize tó nífàyẹn náà wọ́n fẹ́ criticize pastor náà ni so same thing náà lọ change. mo ti answer. àbí kò yẹ yín sìn kò sí ẹ̀kọ́ tó bá campaign fún wọn. iṣẹ́ rí àwọn wòlíì bíi eléyìí àwọn náà dá irọ́ ló pa ẹ bá ń wá onírọ́ irọ́ ni àwọn wòlíì bíi eléyìí ẹ beware of them Jésù gan wọ́n ni wọ́n ní beware of them only by their fruit we shall know them. So eléyìí Ọlọ́run yẹn ò fi hàn wọ́n pé kéwọ́n o tó bá kún ọjọ́ méjì tí àwọn Fùṣẹ̀gbùwà máa yan ọmọ oyè. President, thank you for the hand art. I don't need anything. Thank you. Àwọn sàkámàjẹ pastor làwọn eléyìí. Nígbà tó kù 2 days tí wọ́n máa yan ọmọ oyè. I'm still talking about the same pastor. Yes, àtàwọn pastor àtàwọn gbogbo àwọn sàkámàjẹ tó kún gbogbo àgbáyé. Èèyàn pastor mélòó ló wà ní Nàìjíríà ṣe lè mú 5% pastor tó wà ní Nàìjíríà tí òun ṣe onírọ́ ni. Ṣe lè yọ 5% jáde ní pastor tó wà ní Nàìjíríà tí kò kìí ṣe onírọ́ ni. Ẹ mọye pastor tó sọ fún wa pé Jagaban kò ní wọlé ni. Ẹ sí Nàìjíríà ni. Nígbà tí Buhari ẹ mọye èèyàn tó sọ pé Buhari máa kú ni. Ó ṣọdún mẹ́jọ ó tún ṣọdún oṣù rẹpẹtẹ lé. Èmi tí mo wà ń bíbà ẹ mọye àwọn tó nìkan sọ pé máa kú ni. Ṣé mo ti kú látọdún márùn-ún? Ẹ mọ ìgbà tó ń gbé mi tó jẹ́ pé wọ́n gbé mi káàkiri báyìí wọ́n lọ church wọ́n máa gba àdúrà lé mi lórí. Wọ́n raise prayer MFM raise prayer point for all their branches nationwide. Èmi náà kọ́ mo ṣì wá ń bì. Ẹ jẹ́ àmọ́ Ọlọ́run fúnra wa. Ọ̀tọ́lọ́run bá máa ṣe lọ́lọ́run máa ṣe. Bọ́ Ọlọ́run tí wọn kò ń sọ fún wọn pé wọn ò rí nǹkan gidi. So thank you everybody. The floor is open. Tẹ́ bá believe nínú pastor yìí at your own risk. Paul, ẹ já sọ̀rọ̀ nípa Àwùjalẹ̀. Ṣé rí nílé ayé yìí regardless ẹ̀sìn téèyàn ò bá máa ṣe ó dá kéèyàn ní spirit of discernment pé tó bá sọ nǹkan fún yàn tó predict nǹkan fún yàn wàá mọ̀ ìwọ fún ẹ gan wàá lè discern bóyá òótọ́ ni kinní àbí irọ́. But unfortunately most Nigerians wọn ní kinní and that's why tó ṣe pé àwọn pastors kan they got máa kó wọn lẹ́rú kú ni. ẹ wo nǹkan tí Doris sọ jáde lénìí àṣírí tó tú jáde nípa bọ̀bọ̀. Ó ní kó wo ọ̀tà. Ó ní kó wo ọ̀tà ọlọ́pàá dẹ̀ wọnú ilé ẹ̀ lénìí wọ́n dẹ̀ wá gbé pẹ̀lú àṣírí tuntun yẹn. Wọ́n ṣe ni wá gbé tó bá bẹ nǹkan tí Doris ń tú lọ yẹn tó bá fún láyè kó tún nǹkan tó ń tú ẹ̀ kan á bàjẹ́. Ṣé kò parọ́ ni kò parọ́ ọ̀tà Jeremiah odidi ọmọ lọ sí chọ́ọ̀chì ẹ̀ wọ́n mọ lọ chọ́ọ̀chì ẹ̀ èèyàn kó ọmọ 4 lọ ẹ má jọ àtànra wa èèyàn kó ọmọ 4 lọ sí chọ́ọ̀chì ẹ̀ àárọ̀ ó kó ọmọ 4 lọ sí chọ́ọ̀chì ẹ̀ nígbà tó máa dé chọ́ọ̀chì ó san bí 18,000 láti bí ní 2021 láti rí pásítọ̀ ìgbà tó wá rí pásítọ̀ tán wọ́n bá sọ pé ta ló bí àwọn ọmọkùnrin 4 ó lòun bí ó wá ní this last born òun last born yẹ
nǹkan tí last born yìí ní òun tó ń gbé tó ń jẹ́ pásítọ̀ tẹ́wárì òun ò ní kó tó kúrò ń bẹ̀ ọmọ sọnù. sísá Maureen. ọmọ náà ló ń wá láti ọdún yẹn ọmọ yẹn ní on the 10th December 10th ó yẹ kó ọmọ yẹn pọ̀ ọmọ ọdún 9 ọmọ yẹn lè wà lọ́mọ ọdún 2 plus wọ́n sì ń wá ọmọ yẹn dì sí. sísá Maureen. Yes sir. ṣe rí ẹ̀kálẹ̀ ṣe rí èmi ò sọ ti pásítọ̀ o gbogbo pásítọ̀ nǹkan tó máa jẹ ní kálukú ń wà o business center ni o mi ò ètò òun pásítọ̀ ní kò sọ bóun aláàfáà kan padà kan wá sọ tiwọn ètò òun nìkan sọ èyí tèmi fẹ́ clarify lálẹ́ òun ní ọ̀rọ̀ olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú. ṣe rí ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ máa jẹ́ òun ní Ọ̀túnba Ṣùbọ́mi Balógun. Arrangement or agreement dẹ̀ wà láàrin Ṣùbọ́mi Balógun àti Àwùjalẹ̀ tó jọ lọ. tẹ́ ẹ bá gbọ́ interview Ṣùbọ́mi Balógun ó fẹnu ara ẹ̀ sọ jáde Ṣùbọ́mi Balógun ò ní lọ́kàn láti jẹ Àwùjalẹ̀ báwọn kò ṣe rí kò ní lọ́kàn ọmọ Ìjẹ̀bú-Òde lèmi o àti ìyá àti bàbá Ìjẹ̀bú-Òde ni Ìjẹ̀bú-Òde náà dẹ̀ forí tèmi náà sọ bẹ́ẹ̀ sí. ìdílé mẹ́rin tó ń jọba ń Jẹ̀bú-Òde náà jọ ní right láti jẹ olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú ṣùgbọ́n wọ́n ń tò ní ọ̀nà tó jẹ́ wípé tí ọba bá kan ìdílé tó jẹ olórí ọmọọba èèyàn tó jẹ olórí ọmọọba nídìílé yẹn kò sí assurance fún in fact kò lè jẹ ọba kò í ṣe dandan torí gbogbo àwọn èèyàn sọ wípé ṣé Ìjẹ̀bú àwọn Ìjẹ̀bú ò rí Wàsíù Ọlásùnkànmí ọmọ Gbọ́láhàn Ìṣọ̀lá Anífowóṣe torí kò sí Àyìndé nínú orúkọ bàbá ẹ̀ Ọ̀yà ni. wàhálà ti tún dé lálẹ́ yìí o. gbogbo Ìjẹ̀bú wọ́n sọ pé ṣé gbogbo Ìjẹ̀bú ò rí wọn lájú wọn lẹ̀ wọn ò rí nígbà tó ń jẹ olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú ó jẹ olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú. gbogbo wọn lọ ní olórí ọmọọba ní gbogbo ìdílé tó ń jọba yẹn. jẹ́rí ìdílé mẹ́rẹ̀ẹ̀rin olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú ó lè wá láti ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tó ń jẹ ọba ṣùgbọ́n èèyàn tó bá jẹ́ olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú yẹn gẹ́gẹ́ bí agreement tó wà láàrin Àwùjalẹ̀ àti Ṣùbọ́mi Balógun Ṣùbọ́mi Balógun. So he got Ayinde from Sikiru Ayinde Barrister. bẹ́ẹ̀ àní kò ẹgbàgbé Àyìndé ẹ yọ kúrò ní orúkọ ẹ̀ kò sí agreement kò sí ní ìbásọ láàrin àwọn méjèèjì pé Ṣùbọ́mi Balógun ó fẹ́ jẹ Àwùjalẹ̀ ó dẹ̀ fẹnu ara ẹ̀ sọ Ṣùbọ́mi Balógun fẹnu ara ẹ̀ sọ òun ò ní lọ́kàn rárá èèyàn tó bá ń sọ wọ́n pọ̀ ń sọ̀sọ̀kúsọ ni. nítorí pé sáìdì màmá ni ó ti wá. ṣé wá rí ìgbà tí Àwùjalẹ̀ wà lórí oyè tí Síkírù wà lórí oyè Síkírù wá láti ìdílé Aníkìláyà ìdílé tí ọba kàn lẹ́yìn ìdílé Aníkìláyà ní ìdílé Fúṣẹ̀gùnwá tí Ọ̀túnba Ṣùbọ́mi Balógun ti jáde nítorí pé kò lè jẹ Àwùjalẹ̀ kò sí lọ́kàn kò ní lára láti jẹ Àwùjalẹ̀ ló ṣe gba olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú. not only that sáìdì màmá ló ti wá ló ti nígbà tí bẹ́ẹ̀ ni nígbà tí òun ti wá kú ṣe mọ̀ pé oyè yẹn ti wá ṣí sílẹ̀ ìdílé tó dẹ̀ máa kàn lẹ́yìn ìdílé Fúṣẹ̀gùnwá ní ìdílé Fìdípọ̀tẹ̀ torí at the time tí Ọmọgbọ́láhàn máa jẹ́ olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú Àwùjalẹ̀ gan ti ní lọ́kàn wípé a máa ló pẹ́ ó máa yá a máa ló máa yá ó máa pẹ́ ìdílé wo ló máa jẹ lẹ́yìn títí ẹ̀ òun ní ìdílé Fúṣẹ̀gùnwá olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú kò tún lè wá láti ibẹ̀ mọ́ ìdílé wo ló máa jẹ lẹ́yìn Fúṣẹ̀gùnwá ní ìdílé Fìdípọ̀tẹ̀ lọ́n ṣe ní kí ìdílé Fìdípọ̀tẹ̀ mú ọmọ olórí ọmọọba lẹ̀. ṣé ẹ rí olórí ọmọọba tó tún wá jẹ nídìílé Fìdípọ̀tẹ̀ ìgbà tí Wàsíù padà sí Ìjẹ̀bú-Òde ló ṣe bẹ̀rẹ̀ sí ní kílèmù ìdílé Fìdípọ̀tẹ̀ o kí ló dé látìgbà tó ti ṣe LP 1 2 3 4 kí ló dé tó ti máa pariwo Fìdípọ̀tẹ̀. aláàtọmọ Musa orúkọ bàbá ẹ̀ sọ́nẹ̀mù ẹ̀ wọ́n ní Musa. so ìdí nìyẹn ẹ wá wò ó
nígbà tó wá máa tó padà sí Ìjẹ̀bú Òde nítorí pé ó kọ́ jẹ sẹ́nítọ̀ tí sẹ́nítọ̀ ò ṣeé ṣe fún un tí bọ́ọ̀sì ẹ̀ sọ fún un pé kó o máa jẹ sẹ́nítọ̀ kó o máa jáde ṣé o máa padà rí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ lè máa fà ẹ́ lẹ̀ ìdí tó fi padà sí Ìjẹ̀bú Òde nìyẹn o. So ńgbà tí ó wá di wípé ọ̀gbẹ́ni kan sọ ọ̀rọ̀ ń bíbá ilé ní ọ̀gbẹ́ni yẹn ní ẹ jẹ́ summarize nǹkan tó sọ ó ní tán bá mú Wàsíù báyìí gbogbo àwọn tó ń ṣe whatever tọ́jọ́ ń ṣe tọ́nà wọn tọ́wọ́ wọn ò mọ́ Wàsíù àka gbogbo wọn jáde òótọ́ ni òótọ́ gidi lọ̀gbẹ́ni yẹn sọ. ńgbà tó dé Ìjẹ̀bú Òde tí sẹ́nítọ̀ ò lè ṣe fún níjẹ̀bú Òde ó máa fẹ́ múrí sí ọ̀nà Ìjẹ̀bú Gbó. no kíní ni èkó ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sà ẹ jẹ́ kí n kọ̀rẹ́ sí ẹ máa gbọ́ ṣùgbọ́n nǹkan tó lọ gbà níjẹ̀bú Gbó kò lè dúró tì í nítorí Ìjẹ̀bú Gbó ni sẹ́nítọ̀ Lékan Mustapha Ìjẹ̀bú Gbó ni sẹ́nítọ̀ Lékan Mustapha ti jáde ẹ wo àwọn méjèèjì Ìgbẹ̀bà níjẹ̀bú Òde lọ́jọ́ kọ́lé sí ṣùgbọ́n wọn ò ń sọ̀rọ̀ kò kiri bí Lékan Mustapha ṣe ní owó tó Wàsíù ò kiri. orí ẹ̀ ò lè gbé ó padà wá so ìgbà tí ò ti lè jẹ sẹ́nítọ̀ ńgbà yẹn tí ọ̀rọ̀ olórí ọmọ bá dẹ̀ dúró ó máa pe ọ̀gá ẹ̀ máa wá bá Àwùjalẹ̀ wọ́n máa wò wípé òkè ṣebí Fìdípọ̀tẹ̀ ló ti jáde tí èèyàn mi bá máa jẹ láti ìdílé tó máa kàn lẹ́yìn Fúṣẹ̀gbùwá Fìdípọ̀tẹ̀ ni wọ́n dẹ̀ fàálẹ̀ ìdí tó kí ẹnikẹ́ni má tún sọ wípé kí àwọn Ìjẹ̀bú kàn mú wò ń gbàrò mú jẹ́ olórí ọmọba ẹni bá sọ èèyàn tó bá tún sọ ègé jẹ́rí ẹ̀yin Ìjẹ̀bú yẹn wá ọ̀sìn Ìjẹ̀bú aṣèpè fún ọ̀rẹ́ yẹn kò jù bẹ́ẹ̀ lọ. ṣe rí àǹtí Maureen ẹni tó bá fẹ́ gbọ́ history Wàsíù dáadáa Èkó ni Wàsíù ti bẹ̀rẹ̀. èèyàn kan mo máa ṣíà nǹkankan tí wọ́n ṣíà pẹ̀lú mi. ó bẹ̀rẹ̀ ó fẹ́ di sẹ́nítọ̀ lẹ́kọ̀ọ́ Tinubu ò jẹ́ kó di ó gbéra ó lọ sí Ìsọlọ̀ ó lóun fẹ́ lọ di ọba Ìsọlọ̀ kẹ́lẹ́ mọ̀ pé ó ti nurse ambition yẹn bọ̀ tipẹ́tipẹ́ nígbà tí Wàsíù kọ̀ tí ò dá lóhùn ó ní wọ́n sọ́nìgbà tí Tinubu kọ̀ tí ò dá lóhùn òun ní Tinubu fi bá Àwùjalẹ̀ sọ̀rọ̀ tó fi fún ní kinní yẹn ṣe rí Wàsíù ibi tó wà stage tó wà nísìn stage desperation ni mí nítọ̀yìn Wàsíù ó máa tó 70 at a point in time ó máa stop láti máa kọrin ó wá nǹkan tó máa fall back on òun ló ṣe fẹ́ kú lórí títí Àwùjalẹ̀ yẹn pé òun máa drag everybody òun máa pull everybody down nítorí ọ̀rọ̀ survivor ni fún Wàsíù nísìn right now it's all about survivor àbí kò yẹ yín nísìn but ibi tó ti ń ṣe òun bá nǹkan jẹ́ òun drag àwọn tó yẹ kó drag lọ sí court you are dragging them to the court àwọn tó lóò fẹ́ wá jọba lé lórí ó gbé gbogbo odindi ìlú ó gbé wọn lọ sí court ó wá rò bẹ́ẹ̀ pé wọ́n á jẹ́ kó rọ́bà yẹn jẹ́ àbí tó bá dùn tẹ̀lé wá rí jẹ́ ṣé rọ́bà máa jẹ́ kó rule in peace ṣé wọ́n á jẹ́ kó rule in peace. ẹ jẹ́ kí ó sẹ́ǹdì kínní fún mi ò mọ̀ bóyá òótọ́ ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́ sister kan ti retirement plan ni K1 is looking for in Àwùjalẹ̀. bẹ́ẹ̀ni ó náà jọmọ náà ni mo ń try láti explain retirement plan ni ó wà desperate gan nísìn. but mo fẹ́ kẹ́ ẹ gbọ́ kínní èèyàn kan tí wọ́n ti play ẹ̀ lórí platform kan wá send ẹ̀ sí mi gẹ́ yẹn ṣàlàyé but mo fẹ́ ẹ̀yin kankan. Sister Yetunde, if Ijebu like make them open their eye for Wasiu and become king una go learn.
Then go learn hard way. Ṣẹ́rí nǹkan tẹ̀mí ṣẹ́rí èmi ti sọ kínní. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ kíní kò pẹ́. This is the family of Wasiu. Mi fẹ́ disclose family ẹ̀ tó lẹ́nu, but family ẹ̀ jẹ́ Wasiu gidi gan ni. Èèyàn yẹn wá bá mi ní bọ̀sọ̀ ó dẹ̀ ṣàwọn àlàyé kan ó wá bá kí ọ mọ afẹ́kẹ́ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa ẹ̀kẹ́ gbọ́ ẹ máa gbọ́ o. Wasiu's father had a few children, mostly men and women. Yeah? When he started his music career in Lagos, Etunwagbo and its environment, the brothers, that is Wasiu's brothers, blood brothers, the brothers supported him with all they had. They were always at his shows to support him. Namely, Akim aka 909, Muka aka Tunde, Lekon aka Lokoso. Wọ́n láwọn ẹ̀gbọ́n ẹ̀ ní àwọn ẹbí ẹ̀ nìyẹn o. Láìdé bèbí, Alátìṣe, Kanimodo, etc. Bukky Jesse ló sọ̀rọ̀. He stopped identifying with them when they were broke. Ìgbà táwọn ẹ̀gbọ́n yìí tán broke, he stopped identifying with them. Ẹ lọ wo Wasiu dáadáa. Ẹ lè rí Wasiu kò bá tálákà ṣe. Ẹ lè rí Wasiu kò súnmọ́ ẹni tí ò ní. Ẹ jẹ́ kí n máa kà lọ. So when he became big, he dropped their last name, Anifowose. When Wasiu became big, he dropped their last name, which is their surname, Anifowose. Ẹ jẹ́ notice pé Wasiu òkè ó dárúkọ Anifowose yẹn mọ́ lóòótọ́. He ditched the family house at Odiolowo Street, Ijebu-Ode. He stopped relating with his brothers. He abandoned his brothers for the big boys. His brothers had financial difficulties and medical situations. And so when they treat our blood brothers, only financial difficulties and medical situations. His brothers had financial difficulties and medical situations, and Wasiu turned his face away from them. As I speak, his brothers are dead, one after the other. The last one of them died last month. Akim 909. Hello, confirm continuously. Last brother Wasiu, he died last month. Àwọn ọmọ bàbá wa ẹ̀ ló ń sọ o. Akim 909. Wasiu took Yetunde Anifowose. Ibi tí mo fẹ́ lọ gangan lélẹ̀. They call Lokoso's first daughter. He took her in to help him raise all his children by different women. Yetunde served Wasiu and his children. Yetunde. Can you ẹ bá mi power tap ẹ share program yìí power tap ẹ jẹ́ àgbé kínní yìí dé 15 to 20 power tap kí n tó play yòókù power tap pidgin kẹ̀ Yorùbá là ń sọ Yorùbá pánbélé ni ètò kò ọ̀rọ̀ òyìnbó sí nínú bí ẹni tó bá wùn wá ó lè sọ bọ̀ lọ́wọ́ Yorùbá ọ̀rọ̀ nǹkan tó ń bá Yorùbá lélẹ́yìí pidgin bo èèyàn kan sùn bí yìí o ta ló ń hanrun yìí jẹ́ ìwò princess ẹ máa gbà mí kẹ ṣé ẹgbẹ́ni tó ń hanrun ẹ jẹ́ ìrora drop ẹ̀. Èèyàn kan hanrun o. Òun ni ẹbọ tí mo máa drop ẹ̀ sí. Ohun tó fẹ́ tọ́jú ẹ̀. Yetunde served Wasiu and his children. We all expected Wasiu to at least set Yetunde up. Because story Yetunde náà gbé wá bá mi. Help ọmọ Yetunde yìí. Ṣé ń gbọ́? Ẹni tí ò help ọmọ ẹ̀gbọ́n ẹ̀ pẹ̀lú bó ṣe sáàbù ẹ̀ tó ẹ wá ní kó help ẹni tó ń kọrin fún. We all expected Wasiu to at least set Yetunde up after serving him and his children. Wasiu is very Ajia, can you mute yourself? Ajia Moruf. self-centered. No, I'm not. I'll repeat that place. You are not what? Wasiu is very diabolical, stingy. Excuse me, let me check it. Let me check it, please. You have to mute yourself when you join the platform. We don't know where Yetunde Anifowose's whereabouts is. We are sure. Some said Wasiu sexually molested that girl. Please help us ask Wasiu, where is Yetunde Anifowose? I rest my case. Check for me. Official event.
I have a lot, voice notes, everything. I have it. People really came to me. Àwọn èèyàn wá bá mi gan ni. Gidi gan. Wọ́n wá. ẹ̀yin èèyàn mi èmi ò ẹ mọ̀ pé nǹkan téèyàn ò bá mọ̀ wọ́n gbé wá bá mi nígbà tó dé wá bá mi ó dẹ̀ ṣàlàyé pé níbo ni Yétúndé Anífowóṣe wà pé nǹkan báyìí pé bọ̀dá wa ẹni pé à ń wá ẹbí wọn. abájọ tá a ṣe ń wá ẹbí but àwọn ẹbí kan tó join ni ẹ tígbà tí màmá ẹ kú níjẹ̀bú a rí àwọn àbúrò kan náà tọjọ ìní. ọmọ bàbá ẹ̀ lélẹ̀ àwọn ọmọ Anífowóṣe ẹ mọ̀ pé àbí according to them ó dà pé àbí kan ni ìyá ẹ̀ bí fún bàbá ẹ̀ bò bàbá ẹ̀ láwọn ọmọ bàbá ó láwọn ọmọ míì. ok òun nìkan ni màmá ẹ bí fún bàbá ẹ. àwọn tẹ́rí yẹn ó dà pé ọmọ Ìjẹ̀bú ọmọ àwọn ẹ mọ̀ ó dà pé ìyá wọn nígbà tí bàbá ẹ̀ kú ẹ pé Alhaji Wasiu ọmọ ọdún 7 ni nígbà tí bàbá ẹ̀ kú. So definitely ó dà pé ìyá yẹn rí màárì ó wá fẹ́ Jẹ̀bú ó fẹ́ wọn Jẹ̀bú dò so I don't know. So àwọn ọmọ tẹ́ ẹ rí yẹn àwọn ọmọ tán bí fún dádì mi. Okay. So Presido you can make your contribution. Presido. Thank you. Sister Morin ẹ ká sọmọ. Ẹ wo ṣe rí Wasiu Ayinde bó ṣe wà yẹn ó wà desperate gan lórí oyè yẹn. Táwọn ará Ìjẹ̀bú wọn yẹn tán bá dẹ̀ lọ ranjú kalẹ̀ tó fi bá jẹ́ ojú wọn máa rí hell. So àwọn ló mọ̀ o wọ́n bá fi lè jẹ́ kó wọ ọbẹ̀ wò á ná kísà sí wọn lára. Ẹni tó fi tó tọ́ ni tó mo remember ìgbà kan tó kọ orin kan tó ṣe èèyàn kan ṣe patí náà òun ló kọ orin wọ́n ga yẹn ó ya fọ́tò bọ̀bọ́ yẹn kàn lọ síwájú ẹ̀ ibi ó ra ń kó ni. ó kàn tẹ́lẹ̀ kó ní kó sá ẹ̀yin náà gbórú nǹkan bẹ́ẹ̀ yẹn náà kẹwàá imagine kírù yẹn tí ò tí ì tó lé kó wá lọ nípò òun fẹ́ tó dídí ìlú ó máa drag wo ẹ̀mí wọn gan fẹ́ bọ́ so kàn lo wixon fún o kàn lo wo. àtẹ̀sẹ̀ nǹkan tí àwọn fùsẹ́ gbúwà yẹ kó ṣe ń sìn kọ́ máa ṣe rọ̀tìrọ̀tì bójú ọyàn méjì náà fẹ́ múlẹ̀ kọ́ ń fèsì ẹ̀ gbágám. ẹ jẹ́ kí n sọ fún yín tówó bá ti involve ń sìn wàláì gbogbo wọn náà máa contribute wọ́n máa ní pé òun ni wọ́n máa filẹ̀ ó dà pé ìmọ̀ràn ayé níbi tá a bá Nàìjíríà àwọn tó lówó jùlọ wà nínú àwọn 60 yẹn. ó dà pé ìmọ̀ pé. ẹ mọ̀ kọ́ kí ẹni sùúrù Mrs. Presido ṣe rí family tó àwọn Fúnṣẹ́gbùwà àwọn tó wà prominent wà ń bẹ nínú family yẹn lára wọn ni Báyọ̀ Ọ̀nànúgà tẹ rí yẹn tó jẹ́ information minister fún Tinubu. Báyọ̀ Ọ̀nànúgà ò sí lára òjòyè cousin ẹ̀bẹ̀ brother ìnúgà kan. mo kàn sọ pé àwọn Ọ̀nànúgà wà nínú family yẹn ni. Yeah. tó yẹ yín báyìí nísìnyí. ìyá Lédèké doctor náà wà ń bẹ. so àwọn prominent family gidi ni so ó máa le gan. You get what I'm trying to say? So Báyọ̀ Ọ̀nànúgà ẹni sùúrù mọ́. Wasiu Ayinde ní backup. gbogbo yàrá dárúkọ bàbá ẹ̀ this is the mistake tí gbogbo yín make. ṣé pé backup tó níyẹn Báyọ̀ Ọ̀nànúgà tó ń sùn tó ń jí lójoojúmọ́ tó ń rí Tinubu ó ṣó mi pé Wasiu wá jẹ́ priority fún Tinubu ju Báyọ̀ Ọ̀nànúgà lọ. ṣé rí kíní yìí sìn ó máa pín sọ́nà ó máa. mo ń bẹ àníbò bí ní question yẹn ni àwọn prominent olówó tó jọmọ Yorùbá Ìjẹ̀bú. they say is Ìjẹ̀bú not part of Nigeria. Ìjẹ̀bú ni part of Nigeria ni ṣe rí ní tèmi ń sọ ẹ jẹ́ kó yé yín pé bàbá Tinubu kínní yìí ó ti pín sọ́nà méjì. Àkọ́kọ́ ni pé bàbá máa wò pé ẹni tó ń kọrin fún wa á wá lọ jẹ ẹni tí kínní lé àwọn kan lórí á tún wà wòye pé ìsọlẹ́nu tún leléyìí o ẹ rí pé ó ti pín sọ́nà méjì because 2027 sìn yìí kò sí ni òun ló máa bá wọn. kì í ṣe òun nìkan lórí tó wà Nàìjíríà. ó dẹ̀ pé I understand Mrs. Presido tí nǹkan bá pín sọ́nà méjì you have the choice láti mú ẹyọ kan bíbẹ̀. èèyàn méjì ẹni sùúrù èèyàn méjì ò lè jọba
ó yá pẹ̀lú pé ok ẹ̀jẹ̀ ń tẹnu mọ́ pé but wọ́n lè ja òjàlẹ̀ méjì ìlú lè pín sí méjì because with the look of things wọ́n ti ní dagiri méjì wọ́n ti ní pẹ̀bí méjì mọ̀gọ́tì nìkan ló kù. dagiri ò ń ṣe àwùjalẹ̀ ibi tí gómìnà ti máa wá step in nìyẹn tó máa nullify gbogbo wọn pé kò sí ó ti wọ gómìnà yìí lọ báyìí ó ti wọ lọ kọ́ọ̀tù ó ti di wọ́rọ́ sí wọ́rọ́. ilé ò lè ṣẹlẹ̀ even kọ́ọ̀tì kò sí kọ́ọ̀tì kankan tó máa tolerate ẹ̀ pé kẹ́pín ìlú sọ́nà méjì. Who has the final say? What I'm trying to say now ní sí pé nǹkan tí ò bá tó máa pọ́n ṣé Dàpọ̀ Abíọ́dún nísìnyí tẹ bá wo gbogbo àwọn nǹkan tó sọ pé Fùṣẹ̀gbù àṣẹ wọn tètè mú yàn sílẹ̀ wọn ò ṣe kinní kan tó dẹ̀ jẹ́ pé gọ́vnà ló sọ pé kí wọ́n stop whatever tán bá ń ṣe kán wá ṣe meeting pẹ̀lú òun ní ọjọ́ Tuesday ṣé kò tí ń jọ màdàrú bọ̀ already. ó ti ń di o. ọmọ Ìjẹ̀bú Òde lèmi o tó èmi ò fẹ́ Wàsíù àsọba o bẹ̀jẹ̀ kò tí ń jí lọ́wọ́ màdàrú nínú. ẹ lè imagine kí ló ní kó stop fún ẹni tó kúrò ń bẹ̀ tó kú sí tó kúrò ń bẹ̀ ó kàwé ẹ wá ní ká padà ká lọ gbé. ní 65 years ago. bóyá wọ́n fẹ́ kí gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú Òde ká lọ gbé òdì ìlà. àwọn learned na we are learned people báwo la ṣe máa lọ gbé ọyẹ tó drop out. àwọn ọmọ ayé tó bẹ̀ try and progress about regress. That's the question. wọ́n fẹ́ ná ọmọ Ìjẹ̀bú pa. wọ́n fẹ́ kí gbogbo wa di plane mú ni. tẹ bá lọ jẹ́ kí plane. ọmọ yẹn máa try ọmọ lady yẹn ọmọ rẹ mọ màá ní ọmọ lady pilot yẹn. ọmọ rẹ ọmọ Ìjẹ̀bú ni Ìjẹ̀bú tó fẹ́ bẹ̀rẹ̀ lórí yẹn. lady yẹn ṣe president má di brother mi fi hàn. tó bá jẹ́ bọ̀ ìbíyàn oṣù ọmọ Ìjẹ̀bú wàláhì wọ́n máa sàkẹ́. Yes. I'm telling you the facts. Èké Ìbú Owó ẹ káàbọ̀ sórí pláfọ́ọ̀mù àti gbóhùn yìí ẹ bá ganu sétò. ẹ káalẹ́ Maureen. ẹ káalẹ́ sà. mo ti máa ń fọ́lọ̀ yín látọjọ́ tó ti pẹ́ látòrí ó ti pẹ́ tí mo ti fẹ́ wà lórí program yìí so lálẹ́ yìí náà dúpẹ́ pé mi náà ganu sí. ẹ káàbọ̀ sà ẹ bá wa ganu sí i. ṣé Ìjẹ̀bú ni àbí. Ọ̀yọ́ làwa o. Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀. Ọ̀yọ́ ọba wọn tó pààyàn. ẹ wò wọ́n tó jùlù yìí ọba yìí mà náà gbé wá yìí wọ́n lọ pa yìí. kó má bá ọba wa ní Ìbàdàn kó má rí fín ẹ sọ fún wọn ẹ jíṣẹ́ fún wọn kán ṣọ́ra wọn o kó má jẹjú ayé. wọn ò ní rí yín fín mọ́ o. ẹ ṣe gan. wàhálà wà o. ẹ pẹ̀lẹ́ sẹ́ ẹ káàbọ̀ sà. Yes, ma, thank you. Kí lẹ rí sí ọ̀rọ̀ bọ̀dá mi Wàsíù? Ṣé ẹ̀yin náà wọ́n support kí ọba orin kó wá di ọba Àwùjalẹ̀? Nǹkan àbùkù tó máa bù wá kù gan ni o. So kì í ṣe Ìjẹ̀bú nìkan làbùkù yẹn máa bù. Gbogbo ilẹ̀ Yorùbá ni. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni. Ẹ jọ kí ni díẹ̀ tẹ́ fi sọ pé ó máa fa àbùkù ṣé wọ́n ń ṣèyàn ni. For the first time ọmọ Ọ̀yọ́ wọ́n sọ̀rọ̀ gidi ní bíbá yìí lé ní ẹ máa ṣe ń wo Mr. Ìbú Owó. ẹ bá mi gbogbo Ọ̀yọ́ náà kọ́ ni ò dá Sister Yétúndé náà. ẹ jẹ́ àpàtẹ́wọ́ fáwọn Mr. Ìbú Owó. ẹ jẹ́ àpàtẹ́wọ́ fún wọn ẹ bá mi pàtẹ́wọ́ fún Mr. Ìbú Owó. Bọ̀dá Ìbú Owó kí ni díẹ̀ tẹ́ ẹ sọ pé tẹ́ fi sọ pé àbùkù yẹn gbogbo ilẹ̀ Yorùbá ló máa bá ẹjọ́ ẹ tọ́ wa sọ́nà. Ohun tẹ́mi rí bẹ́ẹ̀ ni pé bọ̀dá wa Wàsíù wọ́n dínú gan so kọ́ máa di pé wọ́n dórí oyè wọ́n mọ̀ra gbogbo everybody níkò. So wọ́n lè yarọ́ lóòótọ́. ọ̀rọ̀ ẹnu mi ò dáa. Bọ̀dá mi Wàsíù wẹ́sẹ̀ bọ́ọ̀lì. bó bá ṣe ń ná wọn yóò mọ wáìpù wọn yóò mọ wẹ́ẹ̀. ọmọ máa ráyàn kò ní ẹ jẹ́ n sọ fún yín. Mr. Ìbú Owó ẹ ṣe jàre. ẹ mọ̀ ẹ máa yọ́nú sí wa àgbà. character wise lẹ́sọ yẹn kì í ṣe ọ̀rọ̀ pé òun kọrin ṣe rí èèyàn tó bá máa jọba Ọlọ́run ló yan ọba kò sí iṣẹ́ téèyàn ń ṣe kó
kó máa kó ó ní kẹ́ sọ́tò máa yè yọ́nú sóhun. tí ọlọ́run bá ní èèyàn máa jọba àjọba so ẹ jẹ́ ká yọ ti iṣẹ́ tó ń ṣe kúrò èmi ò ní ẹni iṣu pẹ̀lú iṣẹ́ tó ń ṣe o ó lè ṣe agbe ó lè ṣe nǹkan kò sí nǹkan tèmi tiẹ̀ kọ́kọ́ expect ni wípé ìdílé Fùṣẹ̀gbùwà mo expect mo ṣe wà lẹ́nẹ̀ tó mo expect káwọn náà sọ wípé ókè Àníkíláyà ó ti là wá lójú torí ńgbà tí Síkírù máa jọba Síkírù kọ́ ni ó yẹ kó jẹ ọba yẹn bàbá ẹ̀ ni ló yẹ kó jẹ ọba bàbá wò pé ọdún mélòó kù mi kí màá tún wá jọba rẹ̀ ẹ lọ mọ́mọ́ mi ó wà nílùú òyìnbó he was young wọ́n dẹ̀ lọ mú so èmi expect pé Fùṣẹ̀gbùwà ó ti kàn wọ́n káwọn náà wò pé ẹ jẹ́ káwa náà wá ọmọkùnrin ọmọ oyè nídìílé yìí tó jẹ́ ọmọ kékeré ẹ jẹ́ káwa náà gbé síbẹ̀ kó tó tún kúrò nídìílé tiwa náà Ọlọ́run kò fi ọjọ́ orí pín torí ọmọ kékeré ń kú àgbà ń kú ọmọ ọjọ́ mẹ́jọ ń kú Ọlọ́run ò fi ọjọ́ orí pín ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ sọ́ra ẹ̀ ní fọlọ́run ṣọ́ kó wá mú okun ọ̀gẹ̀dẹ̀ kó fi máa gun ọ̀pẹ so káwọn náà wò pé ẹjá wá ọmọ kékeré ká gbé síbẹ̀ ó ṣeé ṣe probability ni kọjọ́ tiẹ̀ náà pẹ́ ó lè má lo 65 ó dẹ̀ lè lójú 65 lọ Fìdípọ̀tẹ̀ tó máa pọ̀n lẹ́yìn tiwọn àwọn náà máa mú strategy tiwọn lẹ́pẹ́ ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa rotate ẹ̀ rèé ẹjá máa ṣe wà lọ so wọn ò ní máa rú àwọn àgbàlagbà tó ń kú jọ yẹn you know but then Ọlọ́run ló yan ọba o kò jù bẹ́ẹ̀ lọ. ṣe ṣe pé Ọlọ́run ló yan ọba ṣá àbáwọn olóṣèlú wa ló yan ọba. tí olóṣèlú bá yan ọba tí Ọlọ́run ò bá sọ pé èèyàn tó lóṣèlú yàn ó máa jẹ́. tó bá jẹ́ Ọlọ́run ló yan ọba that means kéwà ní lọ́ba tọ́ sí nìyẹn. ta ló sọ bẹ́ẹ̀ ṣé Ọlọ́run ló sọ. ẹ mọ̀ pé àwọn wòlíì ti sọ pé. táwọn wòlíì yẹn lẹ̀ ẹbí táwọn wòlíì yẹn lẹ̀ business center ní kálukú ń mú. nígbà ayébáyé ṣèbí Ifá ni wọ́n máa ń yàn kí ni ti lóṣèlú nínú ẹ̀. ẹ wò àti ifá tá à ń sọ yìí gan ó ń gbẹnu san fọ́lọ́run ni èèyàn tí Ọlọ́run bá ti sọ wípé ó máa jẹ ọba tí Ọlọ́run ti yọ adé yẹn tó ti yàn mọ́ láti ọ̀run wá ẹ wò kó wà ní Sókótó mélòó náà ló máa jọba tí ò jọba ẹ tí ìgbọ́rì yẹn rí tí Ọlọ́run ló máa jọba tí ò jọba mélòó tó ń láwọn rádé lórí ẹ tí adé yẹn tí ò dé tó jẹ́ inú ẹ̀mí ló ti rí adé yẹn inú ẹ̀mí ni adé yẹn ti wà ó dẹ̀ wọlé pẹ̀lú ẹ̀. èèyàn ló ń sọ wípé òun rí adé lórí èèyàn kì í ṣe Ọlọ́run ló lóun rí adé lórí èèyàn ẹ wò báíbù tẹ́ ń kà yìí èèyàn kan ló kọ́ ni àbí Ọlọ́run sọ̀kalẹ̀ báíbù ni. now ẹ jẹ́ ká wo gbogbo consequence nǹkan tó ń lọ lọ́wọ́ ọ̀rọ̀ court wọ́n drag ẹ̀ wọ́n fẹ́ torpedo wọ́n máa ṣe gbá wọ́n máa ṣe mọ̀ wọ́n máa ṣàmà wọ́n fẹ́ block ìwọ nǹkan tó fẹ́ block. now mo rí nǹkan tó ṣẹlẹ̀ níjẹ̀gbogbo tó fẹ́ play out níjẹ̀bú òde ṣe rí bí títí Ìjẹ̀bú-Igbó yẹn náà bó ṣe bẹ̀rẹ̀ ni ṣe rí ẹlòmíì lè máa mọ̀ fún àwọn tó ń ṣe non-Ìjẹ̀bú yìnyín showcas ṣe rí Wasiu èèyàn lásán dust ní lẹ́gbẹ̀ẹ́ showcas ẹni tá à ń pè ní showcas showcas ó lówó ó ní owó yẹn gidi very popular man. báwọn tó ń ṣe léèkì yẹn ni. very popular man níjẹ̀bú but ṣẹ́rí man yìí òun náà exactly nǹkan tí Wasiu ń ṣe ni showcas náà ń ṣe. wow. mo lówó mo ṣe gbá mo fẹ́ jọ èmi náà mo fẹ́ di next ọba Ìjẹ̀bú-Igbó kò jẹ́ ń ṣe family ẹ̀ ló máa jà. exactly òun ni mo ṣe sọ pé nǹkan tó ń play out lọ́wọ́lọ́wọ́ nísìn ó rán mi létí bó ṣe play out níjẹ̀bú-Igbó ṣó yẹ yín nísìn kí ló wá ṣẹlẹ̀ Ìjẹ̀bú kẹtọ́ kì í ṣe ẹran rírọ̀
àgbàná lọ gbélé Showcase lọ́wọ́ bó ṣe bẹ̀rẹ̀ náà lélẹ̀ wọ́n lọ sí court Showcase yìí náà ló lọ court o kẹ máa wọ who is Wasiu lẹ́gbẹ̀ẹ́ Showcase tàbá àwọn olówó àná nìyẹn Showcase bó ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn exactly nǹkan tí Wasiu ṣe ó lọ court bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọ́n wá ń lọ́bọ̀ bọ́rọ̀ yẹn ṣe lọ nìyẹn ṣùgbọ́n Showcase ò mọ̀ pé ọ̀rọ̀ yẹn ti di spiritual understand wọ́n sọ ṣẹ́ni wọ́n sọ ní ọ̀fà kọ́ọ̀tì kan wọ́n sọ kọ́ọ̀tì lọ́fà. kí wọ́n lè sọ kọ́ọ̀tì lọ́fà ni. àǹtí mọ̀rí ọlọ́run jẹ́ kárí ọwọ́ burúkú kárí ọlọ́run jẹ́ káyé lé wa. ẹ̀yin ò rọjọ́ sí tó jẹ́ pé gbogbo kò yẹ kẹ́ ẹ sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí jáde náà. lọ́jà tó wà nínú kíní wọ́n tún lọ. Sista Yetunde kò yẹ kẹ́ ẹ sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí síta. ok ẹ jẹ́ dákẹ́. ẹni pé Sista Mọ̀ọ́nì wọ́n ti ń gbọ́ gbogbo àwọn èèyàn náà ti ń gbọ́. wọ́n ti bẹ̀rẹ̀ sí ní screen record ẹ jẹ́ kí n dákẹ́. ẹ sì wòra yín lórí YouTube ẹ máa ríra yín lórí YouTube padà. ẹ máa ríra yín bẹ̀. ẹ jẹ́ dákẹ́ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ wọ́n kò pìtì ìwọ ni Wasiu because èèyàn lásán dust ní ẹ lẹ́gbẹ̀ẹ́ Showcase a máa ń sọ nípa owó. ṣẹ́rí owó Showcase tán wọ́n gbé right person síbẹ̀ kíní yẹn stop until ìgbà tó yẹ parẹ́ tán owó tó níyẹn tó ń gun gàdìgàdì yẹn wọ́n make sure kó parí ó end ìgbà tó owó yẹn wá tán right person wá bọ́ síbẹ̀ yẹn. Wasiu òwe ni mò ń pa fún ẹ because èèyàn lásán ní ẹ lẹ́gbẹ̀ẹ́ Showcase kò sẹ́ni tó mọ Showcase níjẹ̀bú very popular òun dà lẹ́nìí òun náà ẹ mọ bó ṣe ń rìfẹ́ sí nísìn olówó àná náà ń pè é níjẹ̀bú báyìí kò sẹ́ni tó tiẹ̀ mọ́ kò sẹ́ni tó tiẹ̀ ràn mọ́ ràn mọ́ ẹ má bínú ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ẹ má bínú nǹkan tí mo sọ. wọ́n ní bàbá ẹ̀yọ̀kan sọ̀rọ̀ wọ́n ní bàbá Síkírù Adétọ̀nà was a big stakeholder Showcase not becoming the king then. wọ́n láwùjalè ní òjò jẹ́ o. ẹ má bínú o wọ́n ní kò yẹ kí n sọ ọ̀rọ̀ tí mo sọ yìí mo kàn fi ṣé mo kàn fi mo ń ògbé bí ògbé mo ń ránṣẹ́ sí Wasiu. Sista Maureen ṣe mọ̀ pé bọ̀dá kan sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ pé aṣíwájú ẹ má bínú o. ó ní pé you are right. ó ní láyé àtijọ́ bọ̀dá yẹn ní láyé àtijọ́ wípé bàbá Síkírù Adétọ̀nà ó sọ wípé kí ọmọ òun kó jọba ṣe rí àwọn tán exist nísìn wọ́n lè fi ọmọ wọn gan wọ́n lè fi ọmọ wọn ṣòwò débi tán máa fi ọmọ wọn sí ipò. bàkọ́ ẹni sùúrù Sista Yinka bàbá kọ́ ló ní kọ́mọ òun jọba àwọn èèyàn ló ní pé àwọn ò fẹ́ ni tí ò kàwé wọn ò fẹ́ literate nígbà ṣe bó lọ́mọ tó kàwé tó dẹ̀ wá ń lu èyìnbó. ṣé ẹ rò pé tó bá sọ fún ìkan nínú àwọn tó fẹ́ ṣe kinní nísìnyìí tí ó máa gbà pé kán fi ọmọ wọn ṣé ẹ lè kán lè sọ fún Wasiu yìí pé ó kẹ́ lọ́wọ́ ọmọ nǹkan tó ṣe gidigbe ṣé ẹ rò pé ó lè ṣe mo kàn béèrè ni o ṣé ó lè ṣe. kò lè ṣe láyé kò ní ṣe.